ẹ̀yin ará mi, ẹ bá mi ká lọ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹnìkan ló bi mí léèrè pé lọ́ndà comment ó ní kí ni èèyàn lè lò sí obìnrin tí nǹkan bá ń rìn nínú rẹ̀ tí kò fi lóyún. Mo dẹ̀ ti sọ̀rọ̀ lórí ẹ̀rí. À ń pe kinní náà ní aràngìnìsọ̀. Aràngìnìsọ̀ tí kì í jẹ́ èèyàn lóyún. Wọ́n á ní ẹlẹ́nu sín bí ẹnu aràn tí boyún jẹ́. Aràngìnìsọ̀ yìí bí spam bá ṣe ń wọlé sí ara obìnrin bẹ́ẹ̀ ni yóò máa fà á mu. Bó bá ti ń wọlé yóò máa fà á mu tiẹ̀, yóò máa la ni kò mọ́ láì dá. Alákọ̀ọ́kọ́ bá mi share rẹ̀ ṣéyàn ogún á dàn fún ọ. Aràn tí ń ba oyún jẹ́, mo fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀. Nọ́mbà mi ò yí padà 07033449598. WhatsApp only, WhatsApp call, WhatsApp only. Ẹ lọ bá mi wá èso ìtànná àsùnwọ̀n. Ìtànná àsùnwọ̀n kọ́ lè tí mo mú dání yìí o, ó kàn fẹ́ jọ ni o. Ìtànná àsùnwọ̀n kọ́ leléyìí, ó kàn fẹ́ jọ ni. Torí ẹlòmíì ní lọ́dọ̀ wá tànná àsùnwọ̀n kò ní dààmú síra wọn, ó yàtọ̀ síra wọn. Àmọ́ nǹkan leléyìí mo kàn fẹ́ lò as example. Tẹ́ bá ti bá mi wá ìtànná àsùnwọ̀n àbí kẹ́ pè ní èso àsùnwọ̀n. Lẹ́yìn ìgbà náà ẹ lọ bá mi wá ẹ sá ìtànná àsùnwọ̀n yìí, ẹ sá kó gbẹ dáadáa. Ẹ wá bá mi wá atalẹ̀, ata dúdú tí wọ́n pè ní ìyèré. Ẹ bá mi wá, ẹ bá mi lọ̀ dáadáa. Ẹ jẹ́ kó náà gbẹ, bá mi lọ̀ kó kúnná dáadáa. Lẹ́yìn ìgbà náà ẹ bá mi wá kánbílálà díẹ̀, ẹ bá mi lọ̀ mọ́. Ẹ wá bá mi sun bàrà níná, ẹ sun níná, ẹ má jẹ́ kó di eérú, ẹ sun níná, ẹ sun lódidi, ẹ̀jú sí bàrà, ẹ sun lódidi. Ẹ wá fún omi rẹ̀. Ẹ sun pineapple, ẹ sun náà dáadáa. Kẹ́ ẹ fún omi rẹ̀, ẹ sun kó fọ́ kúkẹ̀kúkẹ̀. Ẹ má gbé sínú agbada, ẹ gbé lérí gáàsì bẹ́ẹ̀ ni o. Ẹ wá gé kéékèèké, kẹ́ ẹ rí pé ẹ fún omi rẹ̀ dáadáa. Tẹ́ bá ti fún omi nì, ẹ wá mix àwọn nǹkan nì pọ̀, ẹ mix ẹ̀ pọ̀. After 24 hours, ẹ wá jí pọ̀. Tẹ́ bá ti wá jí pọ̀, ẹ wá lọ wá àdí ẹ̀yàn ojúdá. Àdí ẹ̀yàn ni o, kì í sàdí ẹ̀kọ o. Ẹ wá àdí ẹ̀yàn ojúdá. Ẹ wá bóyá bí ìdajì gó ti tó àbí agolo míìkì kan. Bí quantity nǹkan tẹ́ bá fẹ́ lò láti tó ni. Ẹ wá mix ẹ̀ mọ́. Kẹ́ni náà máa mu síbí 6 láàárọ̀, síbí 6 lálẹ́, síbí 6 láàárọ̀, síbí 6 lálẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ohun tó lè jẹ́ germs nínú rẹ̀ àti aràn tí ń boyún jẹ́ ni o. Gbogbo ẹ̀ ni ó yà dànù, gbogbo ẹ̀ ló máa flush dànù. The more you share, the more you gain. Bá mi share rẹ̀ tó bá ti ń dọ́dọ̀ rẹ̀. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀.